mo wá lórí fídíò kan tí mo rí pẹ̀lú bàbá Mudiru Morikas tí wọ́n pa òwe pé a kì í gbé ọmọ àparò sábẹ́ ká máa gbìn ká. Òwe ni bàbá yẹn pa, kò pẹ́ nìkan kan láparò. Ẹ ṣe làákàì. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá ń wà àlàáfíà sọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́, ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ dẹ̀ bá mi like. Àlàáfíà yẹn máa jọba ń kọ́ pẹ̀lú agbára Ògo Ọlọ́run. Ìmáàmù Tọ́lá Olúṣínà Ayíláràtù, ẹ̀mí yín ó gùn lórí ipò ọmọ bàbá yín o. Bàbá wa Ṣọ̀ún Òrúmọgẹ́gẹ́ the third, ẹ pẹ́ fún wa o. Ìgbà yín yóò san wá sówó, yóò san wá sọ́mọ o. Nǹkan ò ní ṣẹ̀mí yín o. Àwa tẹ́ ìjọba lórí náà, àwa náà ò ráàánú gbà. Á kọ̀tàn ayọ̀ agbára Ògo Ọlọ́run. Kí bàbá wa Imam àgbà ìlú Ògbómọ̀ṣọ́ Dr. Yunus Tọ́lá Ayíláràtù, bàbá wa Olúṣínà PhD holder. Ọlọ́run tó máa ń dáyàn lágbà kò ń ṣe ọjọ́ orí, kìí sí ọjọ́ orí náà fi máa ń sọ pé àgbà. Ipò tọ́lọ́run bá to ọmọ kìí sí nígbà míì máa ń jẹ́ ó dàgbà, máa ń jẹ́ ó jẹ́ àgbà fún àwọn tó bá jùlọ. Ọlọ́run ló tòyìn sí ipò àgbà. Tọ́lọ́run bá ti tòyìn sí ipò àgbà, èèyàn wọ́n máa jàkadì oríṣiríṣi nǹkan ni ó máa ṣẹlẹ̀. Ẹ̀yin lẹ́ẹ̀ máa wò pé ipò tí mo wà yìí ó wu àwọn kan náà kan débẹ̀. Tọ́lọ́run fún ọ lórí ọ̀fẹ́, wọn ò ní fẹ́ ṣe tiyín. Wọ́n padà wá, ẹ wàá gbà wọn tayọ̀tayọ̀ náà ni. Ẹ ní fi ìwọ ọwọ́ wọn fi jẹ wọ́n yà lórí ipò tẹ́ wà. Nínú ìrìn àjò téèyàn máa ń rìn, táyé fi máa ń yẹ̀yàn, àwa Yorùbá aṣọ ò burú. Ìwà wa síra wa ó ní agbára débi pé kò yẹ kán mọ báyàn rí. Àwọn Mudiru ó ṣe máa pe Ìmáàmù Tọ́lá láparò nígbà tí èsì pé nǹkan mi wà bẹ́ẹ̀. Tó possible ṣá. Kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà. Ẹjá ṣe làákàì. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ yẹn, tẹ́ ẹ̀ mọ̀ ẹ ṣe làákàì. Òwe ni bàbá yẹn pa. Òwe tó bẹ̀ pa tán bá bí wọ́n á sọ pé ní táwọn fi ń sọ lélẹ̀ àwọn ògbẹ́ni wí. Ó ní nǹkan tó fẹ́ clear, ó ní nǹkan tó fẹ́ bring out. Wọ́n tẹ̀ fẹ́ sort, ẹni tí wọ́n bá ní bring out, táwọn fẹ́ sort wọn ní bring out. Ẹ ṣe làákàì. Imam Tọ́lá lágbára Ọlọ́run ẹ pẹ́ lórí ipò ìmáàmù yẹn. Etí máa jẹ́ kí ẹ̀mí, etí máa síyàn nídìí lójijì kò ní sí yín nídìí. Ẹ̀mí yóò gbó, ẹ sì rí ipò yẹn lò lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀tá yín ẹ sì jèrè ọkàn wọn. Bàbá sọ wọn f'Ògbómọ̀ṣọ́ land Olúmọgẹ́gẹ́ ti tọ́, wọ́n ń ṣe ọ̀tá ìmáàmù. Ẹ̀yin ọ̀tá náà lẹ dá wàhálà lẹ̀ sáàrin àwọn méjèèjì. Mo jẹ́ pé bó pẹ́ bóyá nǹkan yẹn á parí, kò sí ẹ̀ ní pẹ́ mọ́. Kò ní pẹ́ mọ́. Ọlọ́run wọlá ibi tó ti ń ṣe àdúà fún bàbá wa sọ wọn f'Ògbómọ̀ṣọ́ land, tó ti ń ṣe àdúà fún Ìmáàmù Tọ́lá ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run wọlá ibi tó ti ń ṣe àdúà fún àwọn méjèèjì kí àlàáfíà lè bàjẹ́ jọba. Ìrìn àjò náà kò ní pẹ́ mọ́ táwọn fi jọba. Èèyàn máa lọ kóòtù, èèyàn wọ́n ti kóòtù dé kó tún di ọ̀rẹ́, ìyẹn ò jẹ́ tuntun. Torí pé tí ò bá fẹ́ kó dàrú, tí ò bá fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ nínú ìlú yẹn fún wọn gbé èèyàn lọ sí kóòtù láti jẹ́ kí peace wà láàrin ara èèyàn. Ẹ̀dẹ̀dẹ̀ ọmọdé rojọ́ kò ní sí ìjà kankan mọ́ ju pé ọ̀rọ̀ ti wà ní ẹjọ́ lọ. Gbogbo ẹni tẹ́ bá ní ẹ fẹ́ kí ọmọ ológo fi ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà kó fi jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀, wọ́n wá ní àwọn bàbá náà jẹ èso àjàrà, ẹ̀yin ń kan àwọn ọmọ. Ṣé ẹ rí nígbà bàbá àgbàlagbà tó ti wọ 90, 80, 70 tí bá ń dá wàhálà lẹ̀, nígbà tó bá kú tán sáwọn ọmọ ẹ̀kọ́ ni ó mọ ṣé ìtàn kan wọ́n pa fáwọn ọmọ tó fi mọ táyé àwọn ò fi bàjẹ́. Ẹ tó ti ń gbé àparò, gbogbo tó wá dàrẹ́ ti àparò sí Ìmáàmù Tọ́lá, ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́.
Ọlọ́run ṣe gbogbo ìran wọn látòrí bàbá tó dórí ìyá àti àwọn ọmọ yóò ṣe gbóyún lápapọ̀ lásán pípọ́n. Bàbá àmọ́ọ̀mù lékelèké ni yín, aláṣọ àlà. Wọ́n fẹ́ ta epo pupa sáṣọ àlà yín kó lè bá àlámì ni títí tẹ́ fi dàgbà tẹ́ fi dògbò lórí ipò ìmáàmù tẹ́ wà yẹn, àbùkù kankan ò ní ta sí aṣọ àlà yín. Ìsọ bàbá sọ àwọn fògbómọ̀ṣọ́ land títí tẹ́ fi pẹ́ tẹ́ fi gbó tẹ́ fi tọ́, àbùkù ò ní ta sí aṣọ àlà yín. Ó wà nínú Bíbélì àwa Kìrìsìtẹ́nì wọ́n dẹ̀ kà fún wa tá a dẹ̀ gbọ́ àgbọ́yé ẹ̀. Ó wà ní Bíbélì pé ègbé ni fún obìnrin tó lóyún sínú nígbà tí ìpè bá dún. Ègbé ni fún ẹni tí ń fọ́mọ lọ́yàn lọ́wọ́ nígbà tí kíni bá ṣe nígbà tí ìpè bá dún. Bíbélì tún wá tú fún wa pé ìwọ tó fi ẹ̀jẹ̀ sínú tó wá ń tu itọ́ funfun jáde síta, ìwọ ló lóyún sínú, òun fi inú bọ́ ọmọnìkejì jà. Wọ́n bá yín parí ìjà ó ní kò ní tán àfi kí ọmọnìkejì ẹ kú, ó dẹ̀ ń sojú ayé fáwọn èèyàn pé ó ti tán ó ti tán ó ti tán. So ó dẹ̀ ń gbàdúrà kí ọmọnìkejì yẹn jìn sí kòtò kó jìn sọ́fìn kó má jáde mọ́. Ìwọ ni Bíbélì ń tọ́ka sí pé gbé ni fún ẹ o. Ìwọ ló ń tọ́ka sí o. Ẹni tó ń fọ́mọ lọ́yàn tí ìpè fi dún tán pè ní ègbé ni ìwọ tí ọmọnìkejì ẹ tó mọ̀ pé kò ní agbára tó bá ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ láti ṣe ìrànlọ́wọ́ fún kó ṣe ìrànlọ́wọ́ fún àkọ́kọ́ ẹ kó ṣe ìrànlọ́wọ́ yẹn fún, o bẹ̀rẹ̀ sí fi ń ṣe ẹ̀yẹ, o bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yẹn o mọ̀rọ̀ ẹ̀já bútẹ́ ní ọ̀rọ̀ tó ń dùn ìgbésí ayé tiẹ̀ tó dẹ̀ ní agbára àti ṣe fún àmọ́ tó ò ṣe. Ìwọ ní Bíbélì ń tọ́ka sí o pò ń fún ọmọ lọ́yàn o. Ìwọ ní Bíbélì ń tọ́ka sí pò ń fún ọmọ lọ́yàn, ègbé ni fún ẹ. Ẹni tó bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ ẹ o lágbára àti ṣe fún, ó wá lọ tán ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀bí ìṣẹ́ kó sọ kí ló dé. Ẹ̀yin tí mo tọ́ka sí nínú Bíbélì yìí náà lẹ́ ń dá wàhálà lẹ̀ tẹ́ ẹ fẹ́ kí peace reign. Lọ́dà comment section mérí sísí ọ̀rẹ́ ìbùn mọ́ rí. Àmọ́ ẹni tó bá ti gbé either you are a blogger or content creator, gbogbo tó bá ti ń sọ fún ẹ mọ́ kàńtẹ̀ bí nǹkan tó serious. Gbogbo wa àlejò followers tí mo wà lórí àwọn tó jẹ́ followers mi gbogbo kan náà fi nífẹ̀ẹ́ mi. Ṣé o ètò máa bú mi wà nù wọn, ètò máa against tí máa ṣe wà nù wọn, àwọn mi kí ẹ̀. Ọlọ́run tó máa ń ráyàn padà yóò ra ogun wọn padà. Àlàáfíà àti ìgbéga ìlọsíwájú yóò bá ìlú Ògbómọ̀ṣọ́. Omi àlàáfíà yóò bẹ̀rẹ̀ sí ní tòrò láàrin bàbá wa Ṣọ̀ún Orúmọgẹ́gẹ́ the third àti ìmáàmù àgbà Olúṣínà Ìláràtù. Omi àlàáfíà yẹn yóò tòrò ní kòpẹ́kòpẹ́ lágbára Ọlọ́run.